Ẹ kú dédé àsìkò yìí o, ìròyìn lérèfé la mú wá sí etí ìgbọ́-yín. Orúkọ mi ni Ìyáàfin Lydia Fálẹ́yẹ. Lẹ́yìn ìgbà tí ìyá akẹ́kọ̀ọ́ tí orúkọ rẹ̀ ń jẹ́ Fìjàbí Oyíndàmọ́lá Ọmọ́táyọ̀ ti ké gbàjarè síta wípé kí àwọn ará ìlú ran òun lọ́wọ́ lórí ọmọ rẹ̀ Ọládipúpọ̀ Síjúọlá tí ó ń kẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ gíga aládàáni Babcock University Nation, Rẹ́mọ ní ìpínlẹ̀ Ògùn, tí àwọn kò rí mọ́ rárá, ni ìyá akẹ́kọ̀ọ́ náà tún gbé sí orí Facebook wípé ọmọ òun tí ó ń kẹ́kọ̀ọ́ náà ti di rírí. Adarí ti ẹ̀kọ́ ìròyìn ní ilé ẹ̀kọ́ náà, Dókítà Joshua Suleiman, ti sọ jáde pé àwọn ti gbọ́ ìròyìn ayọ̀ lórí akẹ́kọ̀ọ́ náà nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní ọjọ́ Ìsinmi. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn The Punch. Àgọ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Nasarawa ti ṣèwádìí lórí ikú tó pa àwọn ọmọ màjèṣín 5 tí wọ́n rí òkú wọn nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ àpàtì kan ní agbègbè Agarawu ní ìjọba ìbílẹ̀ Obi. Agbẹnusọ iléeṣẹ́ àgọ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà, Raham Nassel, ṣe àlàyé nínú ọ̀rọ̀ rẹ̀ pé ní ọjọ́ 5 oṣù karùn-ún ní ọdún tí a wà yìí ní déédé aago 5 ààbọ̀ ni ọ̀gbẹ́ni Osina Ogbo, ẹni tí ó ń gbé agbègbè yìí, lọ fi ìṣẹ̀lẹ̀ náà tó àwọn ọlọ́pàá létí ní olórí iléeṣẹ́ wọn tí ó wà ní Agarawu. Orúkọ àwọn ọmọ náà ni ọmọkùnrin Kamsi Onah tí ó jẹ́ ọmọ ọdún 8, obìnrin ni Eunice Udochi àti Masoma Naji, àwọn méjèèjì sì jẹ́ ọmọ ọdún 10. Obìnrin náà sì tún ni Chioma Naji tí ó jẹ́ ọmọ ọdún 8. Ní ọkùnrin náà rí òkú àwọn ọmọdé wọ̀nyí nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí ó wà nínú ọgbà ilé arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Abu Agime. Ní agbègbè yìí ni ọkùnrin náà ń gbé. Ní Kọmíṣánná àwọn ọlọ́pàá CP Shettima Jairo Mohammed sọ fún ọ̀gá ọlọ́pàá agbègbè náà àti àwọn ẹlẹgbẹ́ rẹ̀ láti lọ sí ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé. Nígbà tí wọ́n dé ibẹ̀ ni wọ́n rí àwọn ọmọ yìí nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ àpàtì náà ní títì pa. Lójú ẹsẹ̀ ni wọ́n kó àwọn ọmọ wọ̀nyí lọ sí ilé ìwòsàn kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Aro ní agbègbè náà, ní dókítà ti sọ fún wọn wípé àwọn ọmọ náà ti jẹ́ Ọlọ́run nípè. Ó tún wá sọ pé ó ṣeéṣe kí ó jẹ́ ooru inú ọkọ̀ náà ló pa àwọn ọmọ náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn The Nation. Òṣèré kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Kamu State ti fi ẹ̀mí ìmoore rẹ̀ hàn sí Fúnkẹ́ Akíndélé tí ó jẹ́ ọ̀gá rẹ̀ nínú àwọn ẹgbẹ́ òṣèré. Ó wá dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún àdúrótì àti àtìlẹ́yìn tí ó ṣe fún ìyàwó òun nínú oyún títí ó fi bímọ. Ó tún sọ pé Fúnkẹ́ Akíndélé ni Ọlọ́run fi ṣe áńgẹ́lì fún àwọn nítorí pé ó bá àwọn wá dókítà kan tí ó mọṣẹ́ ní ìpínlẹ̀ Èkó láti ṣètọ́jú ìyàwó òun, àti pé ó tún fẹ́ gbé e lọ sí ìlú òyìnbó ní orílẹ̀-èdè Amẹ́ríkà láti lọ bímọ síbẹ̀. Ṣùgbọ́n ìgbésẹ̀ yìí kò wá sí ìmúṣẹ nítorí pé kò tètè gbọ́ pé ìyàwó òun lóyún. Ṣùgbọ́n òun náà ló san gbogbo owó ìtọ́jú ìyàwó òun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn The Nation. Ìròyìn kan ni a rí gbọ́ pé nínú mílíọ̀nù 2 ó dín díẹ̀ $1,955,069 tí ó jókòó fún ìdánwò ìgbaniwọlé sí gbogbo àwọn ilé ẹ̀kọ́ gíga ní orílẹ̀-èdè yìí ti ọdún tí a wà nínú rẹ̀, ni ó sọ pé 1.5 mílíọ̀nù $1.5 million ni iye àwọn akẹ́kọ̀ọ́ tí ó gba máàkì tí ó kéré sí igba 200 nínú ṣíṣe ìṣirò nípa bí àwọn akẹ́kọ̀ọ́ ṣe pegedé sí lórí èsì ìdánwò ti ọdún 2025, ni àjọ JAMB ti sọ ní ọjọ́ Ajé wípé 1,495,420 420,415 ni àwọn akẹ́kọ̀ọ́ tí ó gba máàkì tó kọjá igba 200. Ìlàsílẹ̀ èsì ìdánwò náà fi hàn pé ìdá 75% 75% ni àwọn akẹ́kọ̀ọ́ tí ó gba máàkì tí ó lé ní igba 200, tí ìdá kan nínú ọgọ́rùn-ún 1% gba máàkì tí ó lé ní 300 above 300. Nínú ìpàdé àwọn oníròyìn ni wọn yóò ti kéde èsì àbájáde ìdánwò ẹnìkọ̀ọ̀kan kí àwọn akẹ́kọ̀ọ́ náà lè lọ máa ṣe àyẹ̀wò ìdánwò wọn. Ìpàdé lórí yíyẹ máàkì wọn wò yóò wáyé ní òpin ọ̀sẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard.
Amòfin ajàfúnẹ̀tọ́ ọmọnìyàn tí ó tún jẹ́ agbẹnusọ fún ẹgbẹ́ òṣèlú Labour Party lórí ètò ìdìbò Délé Fárótìmí ti sọ ní gbangba pé Peter Obi ni òun yóò dìbò ipò ààrẹ ní ọdún 2027 fún, nígbà náà tí gómìnà ìpínlẹ̀ Anambra tẹ́lẹ̀rí náà bá tún pinnu láti díje fún ipò ààrẹ. Nínú ọ̀rọ̀ rẹ̀ tí ó sọ lórí ẹ̀rọ móhùnmáwòrán ti iléeṣẹ́ Channels TV ní ọjọ́ Ìsinmi ni ó fìdí rẹ̀ múlẹ̀ bí òun ṣe gbárùkùtì nínú ètò ìdìbò ti ọdún 2023. Ó tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé Peter Obi jẹ́ ẹni tí ó kún ojú òṣùwọ̀n tí ó sì tún tayọ ju gbogbo àwọn tí ó díje nígbà náà lọ. Bí ètò ìdìbò mìíràn bá tún wáyé lónìí tí ìbò àwọn bá lè di kíkà, òun náà ni ẹni tí òun yóò dìbò òun fún, àyàfi tí òun bá tún rí ẹlòmíràn tí ó fojú hàn láti díje tí òun sì rí wípé yóò ṣe dáadáa, nígbà náà ni òun yóò tó yí ìpinnu òun padà. Ṣùgbọ́n tí ó bá jẹ́ gbogbo àwọn olùdíje ti ọdún 2023 ni ó tún farahàn láti díje, Peter Obi ni òun yóò dìbò fún. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria.